ò ṣe ń dé. Ẹni bá ní mi ò ní dé, òun ni ẹni náà mi ò ní dé bá láṣẹ Èdùmàrè. Ó ní àdáṣe ní wọn mọ ìbọn gbọ́dọ̀ wọn mọ ènìyàn. Ètùtù bá lónìí rẹ jẹ́ kó ju mí ṣe o. Mojúbà oṣó, mojúbà ìjẹ́, mojúbà èlùwèrè, mojúbà ẹlẹ́bọ lóògùn, mojúbà ẹ̀yin àlùfáà àtẹ̀yin wòlíì àtẹ̀yin àwọn ṣàṣà. Mojúbà yín o. Kó sọ iṣẹ́ yìí kalẹ̀ kó jẹ́ kó tutù. Inú kòkó náà níwà tó ti mọ̀ wí ọṣẹ yìí o. Ní ọjọ́ kejì tó ti bẹ̀rẹ̀ sí ní máa wọ iṣẹ́ yìí. Mo fi elédùmarè tó da iṣẹ́ yìí dájú tààrà, ó dájú púpọ̀. Elédùmarè fi àṣẹ sí. Bí ọ̀nà bá dí mọ́yàn tí bá ń wí ọṣẹ yìí, ọ̀nà ò mọ̀ sí fún ni. Nítorí kò sí ẹni tó mọ bómi ṣe dénú àgbọ̀n ní ayé. Iṣẹ́ Asina tó dá mi lójú tààrà ni. Tó dá mi lójú tààrà ni iṣẹ́ yìí. Tí a bá wá ń lo iṣẹ́ yìí lọ, abẹ́ gbọ́ mi, tí à ń lo iṣẹ́ yìí lọ tá à ń wẹ̀, ọ̀nà ò mọ̀ sí, ọ̀nà ò mọ̀ là dandan ni. Tí ọ̀tá bá wá lo ọṣẹ yìí tán, a ó gbé kòkó yìí, a ó gbé lọ sórí àtàn. A ó wá sọ wípé ọ̀tá tí ń dínà mọ́ èmi lágbájá ọmọ lágbájá, tó ní pé tó ń lépa mi nípa burú, tí ò fẹ́ kí n rí tèmi ṣe nínú ayé. Bí ó bá ṣe fọ́ kòkó yìí mọ́lẹ̀, ó ní kí ayé nítọ̀ náà ṣe fọ́. Kọ́nà ṣe dàrú fún ẹni náà. Ẹ mú kòkó yìí, ẹ fọ́ mọ́lẹ̀. Ẹ̀yin àgbàlagbà tẹ́ ń wò mí lórígun mẹ́rin gbogbo àgbálẹ̀ ayé. Ẹ bá mi ṣe iṣẹ́ yìí, ẹ ṣe iṣẹ́ tó dájú dáadáa ni. Omi àgbọn èpo ọ̀bọ̀. Ẹ dà sínú ìsasùn tuntun, ẹ rò bí ẹni ro àmàlà.
ní ọjọ́ kejì ẹ bẹ̀rẹ̀ sí ní wẹ̀ pẹ̀lú kẹ̀kẹ́ ìbílẹ̀ tuntun, ẹ bẹ̀rẹ̀ sí ní wẹ̀ ọṣẹ yìí. Nítorí ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ kí n fi iṣẹ́ yìí kalẹ̀ ní wípé ọ̀pọ̀lọpọ̀ ló ń pè mí pé dókítà ọmọ ọ̀dọ̀ àgbà ẹ bá wa fi iṣẹ́ Asina kalẹ̀ ìjọ, ẹ bá fi iṣẹ́ Asina kalẹ̀. Mo ní ẹ má jẹ́ kí wulẹ̀ sọ fún yín báyìí, ẹ jẹ́ kí n fi kalẹ̀. Tí n bá fi kalẹ̀ yóò lè jẹ́ àǹfààní fún gbogbo àwọn tí a bá ń pàdé mi ní orí Facebook. Ayé ènìyàn ni ká má fọ ọ̀rọ̀ yìí gùn, ká má fa iṣẹ́ yìí gùn rárá. Fún èèyàn tó bá fẹ́ bá mi sọ̀rọ̀ bóyá lórí ọ̀rọ̀ kan àbí kejì, nọ́mbà mi òun lẹ̀ ń wò nísàlẹ̀ yìí 081 47 38 40 55. Òun náà ni WhatsApp nọ́mbà mi. Ire o.